rí wípé oponu gbà lọ́pọ̀lọpọ̀ àwọn pípò yìí ibi tẹ́ ti mọ̀ wípé wọ́n fẹ́ wá láti pa àṣà ti wọ́n tó bá ti mọ̀ pé ò lè dúró àkókò nílẹ̀ Yorùbá kó gba Saudi lọ wọn ò ní kankan wọn kò sí kankan tí wọ́n wá ṣe ju pé wọ́n wá láti bastardize àṣà àti ìṣe wa wọ́n tó bá ṣe pé ọpọlọ àwọn pípò yìí ọpọlọ wọn ti dọ̀tá ọpọlọ wọn orí wọn ò pé báwo ló ṣe lanu lágbárí orí ètò àṣọ wípé kí wọ́n wá gbé Aláàfin Ọ̀yọ́ kí wọ́n wá gbé ọba láàfin bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ Ifá ló nílẹ̀ ọba ló nílùú ẹ̀ àṣẹ tó bá pánú ìlú rẹ̀ ní òmùlẹ̀ àwọn ọmọ Lárúbáwá wọn àwọn fòfin Lárúbáwá wọn fi mọ pàṣẹ fún ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajínilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà bàbá mo kí gbogbo ọmọ kàrò òjòrè pátá nílé lóko lẹ́yìn òde gbogbo bí tẹ́tún tẹ́lẹ̀ àǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa òun náà ló kọ tèmi èmi amálẹ́bẹ̀ lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àrùbọ̀ oníbú ẹja kíkẹ́ ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ kí ni tá a tún jọ fẹ́ gbéyàwó lórí ètò fún ti tòní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó ṣe owó iyebíye ni tó mú náà dọ́kọ ọ̀rọ̀ tí mo fẹ́ kájọ gbéyàwó ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn àjọ Musulumi kan àbí kí náà kó kọ́ra àwọn ìrántí ọkọ̀ wọn náà àwọn àjọ Musulumi kan àwọn ìjọ kan àwọn ìjọ yìí wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní kí àwọn DSS àwọn ọlọ́pàá àwọn agbófinró wọ́n ní kí wọ́n lọ arrest ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wà ní ìpèbí wọ́n wá sọ gbàtàn ní wọ́n náà create state nínú state wọ́n náà Aláàfin create state nínú state ó give order curfew ẹ rí wípé oponu gbà lọ́pọ̀lọpọ̀ àwọn pípò yìí ibi tẹ́ ti mọ̀ wípé wọ́n fẹ́ wá láti pa àṣà àti ìṣerun ni wọn ò ní nǹkan kan wọn kò sí nǹkan kan tí wọ́n wá ṣe ju pé wọ́n wá láti bastardize àṣà àti ìṣe wa wọ́n fẹ́ jẹ gàba lórí ọmọ káàrọ̀ òjèrè àwọn Yorùbá bọ̀ wọ́n ní báyìí là á ṣe nílùú ẹ̀wọ̀ bòmí àwọn Lárúbáwá gan Lárúbáwá tẹ̀lé gan àwọn gan sọ wọ́n ní lànà adá tó wà lè gèrè làádá àti báyìí là ń ṣe lé wa ẹ̀wọ̀ bòmí ni kábíyèsí wọ pẹ̀bí dandan ní ká ṣòro ìwọ tó bá ti mọ̀ pé ò lè dúró àkókò nílẹ̀ Yorùbá kó gba Saudi lọ kókò nílẹ̀ Yorùbá kó ṣe kí ni kó gba Saudi lọ tí ẹ bá ṣe pé ọpọlọ àwọn pípù yìí ọpọlọ wọn ti dọ̀tá ọpọlọ wọn orí wọn ò pé báwo ló ṣe lanu lágbárí orí ètò àṣọ wípé kí wọ́n wá gbé Aláàfin Ọ̀yọ́ kí wọ́n wá gbé ọba láàfin orí yìí ò pé o gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè jẹ́ kí ọpọlọ wa ó jí ìta ń gbìyànjú àti sọ fún àwọn pípù yìí wọn ò wá fún peace rárá wọn ò wá fún àlàáfíà ṣé ọmọ ọdún tí wọ́n ti kọ́fíù tó ń sọ yẹn ìgbélé tó ń sọ yẹn pé ìséde ó wà ó ìséde tó ń sọ yẹn ní táàmù kan sí táàmù kan nígbà tí mo bẹ àwọn tí wọ́n ṣe orò fún ọba tuntun tó fẹ́ jẹ ṣé ọmọ ọdún tó ti ń jọba nílẹ̀ Ọ̀yọ́ ṣé ọmọ ọdún tí wọ́n ti ń wà nínú ìséde lọ́yọ̀ọ́ tẹ́yìn wá gbé ẹ̀sìn kan dé láti ibì kan tẹ́ wá fẹ́ fi òfin ẹ̀sìn yẹn ẹ wá fẹ́ máa fi darí ọmọ káàrọ̀ òjìrè ẹ̀rí pọpọlọ yóò pé ẹ̀rí pé nǹkan ti ń dààmú yín lọ́pọlọ ó ti create state nínú state so ó deprive right àwọn kan nínú kìnìkan àwọn ò deprive right àwọn kan láti jáde sọ wọ́n sọ wípé wọ́n nídìí láti wá gbàṣẹ lọ́wọ́ yín kí wọ́n tó ṣe nǹkan tí wọ́n ṣe ẹ̀ẹ́sẹ̀ kọjá lọ bá gómìnà tó fi jọba àbí ká lọ bá wọn lóyè tó bá ti bí ọ̀dà ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ tó bá ti bí i dá ẹ̀yin ẹ jáde lásìkò tí wọ́n bá ń gbòòrò ṣe lórí yóò pè ní. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Ifá ló nílẹ̀ ọba ló nílùú ẹ̀ àṣẹ tó bá bá pánú ìlú rẹ̀ ní òmùlẹ̀ kí ni pọ́blẹ̀mù yín ná wọ́n sàwọn ogbó ọ̀nà láti dórí ọmọ káàrọ̀ òjìrè wọ́n fẹ́ dà wọ́n rìbárìbò gbogbo
ẹni tó bá ní làákàyè tó jọmọ káròjẹ tó jọmọ Yorùbá tó sì wà nínú Islam dásìkò yìí mo fọlọ́mù oríire ò pé sẹ́ mo fà wọn lálẹ́ gbà Elédùmarè tó dáa mo fi bẹ́ẹ̀ oríire ò pé báwo làwọn kan ṣe jòkó síbi kan wọ́n dẹ̀ gbé àwọn òfin wèrè kan wá wọ́n dẹ̀ fẹ́ fi òfin yẹn wọ́n dẹ̀ fẹ́ fi bastardize gbogbo nǹkan tá a kó jọ wọ́n fẹ́ fi da ọpọlọ wa rú making us look like a nuisance inú wa dẹ̀ dùn àánú dẹ̀ mọ̀ wọ́n kẹ́ yes kìnìkan it is high time ká ṣe ọpọlọ wa it is high time ká jẹ́ kó rí wa pé gbogbo náà dẹ̀rẹ̀dẹ̀ táwọn àwọn àfa àwọn àlùfáà dìrín tán ṣe yìí gbogbo náà dẹ̀rẹ̀dẹ̀ tán ṣe ọmọ Yorùbá ẹ jí let's call the spade a spade ẹ jẹ́ ká wá wọn bọ̀lẹ̀ tó bá ṣe wípé àpariwo síta tá lọ fún wọn láàyè tí wọ́n lọ dá ṣẹ̀rí àkọ́tún wèrè wọn yẹn tẹ́ lọ dá sílẹ̀ ni ara nǹkan tó fi kà ṣẹ̀rí àkọ́tún mọ́ ṣe ni wọ́n àmọ́ ọmọ lárúbáwá wọ́n àmọ́ fòfin lárúbáwá wọ́n fi mọ̀ pàṣẹ fún ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá wọ́n wá wí tán ṣẹ̀rí àwọn nǹkan kan ṣe pẹ̀lú kìnìún kan Islamic dispute ló fẹ́ máa ṣẹ́tù ọ̀rọ̀ marriage ni ọ̀rọ̀ kìnìún kan ni àṣègbéyàwó nílẹ̀ Yorùbá kí Islam tó dé ni ṣé wọ́n ṣègbéyàwó nílẹ̀ Yorùbá kí Islam tó dé àwọn bàbá wa wọn ò ní ilé ẹjọ́ táwọn fúnra wọn ní tí wọ́n ti ń dájọ́ ọkọ àtìyàwó àwọn yóò rò mí nǹkan tó yẹ pé tó ń bí gan nílẹ̀ Yorùbá látòrí àti settle dispute ni Yorùbá mọ̀ dùn o ọmọ Yorùbá ẹ jẹ́ á jí ẹ jẹ́ kó rí wa pé ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ jẹ́ ká mọ̀ pé àwọn tá a wí wọ́n wá bíbáyìí láti dábàrú gbogbo nǹkan ni wọ́n ò wá bíbáyìí láti tún nǹkan kan ṣe wọ́n ò wá bíbáyìí láti mú àlàáfíà wọ́n ò wá láti mú àlàáfíà wá ìpáyín kéke ìbànújẹ́ ní Islam ló mú wa fún wa gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjèrè wọn ò ní jà sí development wọn ò ní jà sí pé ó yẹ kí omi ó wà ládùúgbò wọn ò ní jà sí pé iná ò ṣe kinní kan wọn ò ní jà sí pé káwọn ọmọ wọn lè ní intellectual reasoning kí wọ́n lè ronú láti lè tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe àbí ká máa jà sí pé wọ́n ní wọn ò jẹ́ káwọn jáde táìmù kan wọn ò jẹ́ káwọn ṣe kinní kan gbá kan kòkó bá wa sásùn torí pé sáà fẹ́ dominate ẹ fẹ́ control àwọn èèyàn ṣebí tí Islam kọ́ àwọn nìyẹn ní tó wà ní Quran ní so tó wà ní Quran tó wà ní hadith òun ni wọ́n manifest òun ni wọ́n sọ jáde ọmọ Yorùbá ẹ jí ẹ tó sọ̀rọ̀ yẹn àwẹ̀ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀rẹ̀dẹ̀ yẹn ó yẹ kí wọ́n kó ìgbà mú yẹ ká máa kó bó ni òpònú ayérádà ni títí ìgbà mi tẹ́tọ́ náà fani àti pàdé mi lórí ètò tá a gbé ní ìràpadà ọmọ Yorùbá ọmọ wa dé ọlá adé yìí Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.